akí gbogbo etí tó ń gbọ́ wa lákòókò yìí lórígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáláyé àdàkí gbogbo olólùfẹ́ Samfatis Radio TV káàkiri àgbáyé wípé ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń bá wa pín káàkiri tẹ̀ tún bá wa subscribe àdúpẹ́ lọ́wọ́ yín gan ẹ ṣé gan ni. Lónìí ìlú Ìṣẹ́yìn òun la balẹ̀ sí ìlú Ìṣẹ́yìn Òrò ọmọ Ẹbẹdí nínú àwọn ilẹ̀ ìṣẹ̀ǹbáyé wa nílẹ̀ Yorùbá tó ṣe pé láti ijọ́ tá a ti tẹ̀dó kò mì rí ogun ò sì kó wọn rí ó ní ìlú Ìṣẹ́yìn jẹ́ a dẹ̀ túmọ̀ wípé ìlú Ìṣẹ́yìn òun ló wà ní lábẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a mọ̀ sí Ọ̀yọ́ State. Ní báyìí a ti wà ní ààfin Asẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn lọ́dọ̀ kábíyèsí Oyèbọ́lá Ọláwálé Adéyẹrí kẹta ti ìlú Ìṣẹ́yìn. Kábíyèsí àkíyín o, kádé kó pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ kẹ́ ẹ pẹ́ láyé o. Kábíyèsí Oyèbọ́lá Ọláwálé Adéyẹrí kẹta inú ààfin wọn la wà báyìí níbi tí a ó ti fi ọ̀rọ̀ kan tàbí méjì wá wọn lẹ́nu wò nípa ọ̀rọ̀ Ìṣẹ́yìn níbi tí ó dé àti ibi tí ó ń lọ. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí Oyèbọ́lá Ọláwálé Adéyẹrí kẹta ẹ mọ̀ bá wa ká lọ. Ará ilé tí ẹ mú wá ará oko àti ará ilé àti gbogbo ẹgbẹ́ mú wá ní diaspora ìlú Ọ̀yọ́ wa ní dé o. Èmi ni ọba Ṣẹ̀fíù His Royal Majesty ọba Ṣẹ̀fíù Ọláwálé Oyèbọ́lá Adéyẹrí kẹta Ajírò ti wà. Mo jẹ́ igbákejì alága fún gbogbo àwọn ọba ní Ọ̀yọ́ State Council of Ọba ní Ọ̀yọ́ State. Jẹ́ alága gbogbo àwọn ọba ní òkè ògùn àti paramount ruler of Ìṣẹ́yìn local government. So mo kí yín o etí yín ò ní dé o ṣe. Kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti nìkan Adéyẹrí kìíní Adéyẹrí kejì Adéyẹrí kẹta lẹ́yìn bóò ni orúkọ Adéyẹrí ti jẹ́. Ẹ ṣe gẹ́gẹ́ bí àṣìmọ̀ ìlú Ìṣẹ́yìn wọ́n ní ètò fún ohun gbogbo àgbékalẹ̀ wà ní ìlú Ìṣẹ́yìn bí a ṣe ń jẹ ọba bí a ṣe ń yan olóyè ní ìdílé mẹ́ta ní oúnjẹ ọba oúnjẹ Royal Dynasty ní Ìṣẹ́yìn ìdílé Olúgbélé ọ̀lẹ́mìísà fún Àkàndó lẹ́gbọ̀n Olúgbélé Májàrọ̀ ìdílé mẹ́ta tí wọ́n ń jẹ Àṣẹ́yìn nìyẹn. Ìdílé tó wà ń bẹ̀rẹ̀ ní ìdílé Àkàndó. So Àkàndó ni dynasty family wa ṣùgbọ́n nínú Àkàndó yẹn Adéyẹrí ti jáde. Adéyẹrí àkọ́kọ́ òun jọba wọ́n máa ń pè ní Adéyẹrí Afẹ̀mí Àgbàjoyè wọ́n lè jẹ ọba yìí wọ́n lè jẹ ọba yẹn tó ìjọba tó popular ọdẹ ìjọba tó pé ìgbà ẹ̀ dára so gbogbo àwọn àtàwọn ń jẹ nídìílé yẹn láti gbà yẹn àdọ́tì Adéyẹrí yẹn àtàwọn afárá nítorí òun náà ló kọ́kọ́ jẹ ọba nínú Àkàndó dynasty so nínú yẹn ẹgbẹ́ ẹgbẹ́rí Adéyẹrí kejì ló jẹ́ ní 1978 Moshood Osùnmọ́lálé bàbá Adéyẹrí so èmi ní kẹta. Báwo ni ó ṣe jẹ́ tó ṣe gbẹ̀yìn lẹ́gbọ́ sórí àpèrè àti bàbá yín? Ẹ ná owó ná o mọ́tò kọ̀ọ̀kan olóyè kọ̀ọ̀kan ilé kọ̀ọ̀kan olóyè kọ̀ọ̀kan bó lẹ ṣe ní bàbá wa. Káàpọ̀ ọdún kọ́lọ́dọ̀ ọlọ́run ọba tó ń fi ọba jẹ ọba tí a ń pè ní kábíyèsí pé à ń bá jẹ orúkọ ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Wọ́n ní orí tí ó bá dádé inú agogo dẹni ti wá ọrùn tí ó wé jìgbà lẹ̀kẹ̀ wọn nínú agogodẹ náà ni o ti ń wá orí tí ó dàdé Ọlọ́run ti kọ́ bẹ́ẹ̀ kúkú tẹ̀ bẹ́ẹ̀ gbé ọgbọ̀n Ọlọ́run ti kọ́ olúwàásù kan wàásù láìpẹ́ gbà kí ní tẹ́ sí gbogbo àwọn ìjọba yìí gan gbogbo àwọn ìjọba gómìnà yìí ṣé kí ló á dé sẹ́kù gbogbo àwọn ọba ìlú èbó ni wọ́n ti lọ kó gbogbo wọn wálé kí ló dé mo wá sọ fún mi ní kì í ṣe pé wọ́n kàn wá mú wa lu ìbò ìgbà tí èmi jẹ ọba èmi ò mọ gọ́vnà o èmi ò ní ẹni connection kankan èmi ò ní kó ọ̀kadà kankan
but mo ní God Father tó jẹ́ ọba àwọn ọba gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ìdílé Àkàndó tí mo pè ní dynasty yẹn ó pín sí ìka mẹ́ta ó pín sí nínú wọn lẹ ti máa rí Oyèbọ́lá nínú wọn lẹ ti máa rí Adéyẹrí nínú wọn lẹ ti máa rí àwọn Adékùn nínú wọn lẹ ti máa rí àwọn Òṣùlànà ẹ̀ka mẹ́rin ni ìdílé yẹn pín síbẹ̀ so nínú ìdílé yẹn gbogbo ọmọọba tó bá wà níbẹ̀ náà tá à ń pè lọ́mọọba náà ló ní ẹ̀tọ́ láti dìde láti du ọba a máa du ọba lẹ̀ Yorùbá ni adùnbẹ̀ náà ni pé ká dù it's not something pé torí pé àwọn akọ̀wé amúbá ibi tó jókòó sí pé máa bọ̀ wá jẹ́ gbogbo wa la dù la jáde so I think àwa méjìlá náà la jáde ká gba fọ́ọ̀mù tí a lè du ọba yẹn ṣùgbọ́n a rí i pé nínú ìtàn ìlú àtàwọn èèyàn tó wà nílùú tí wọ́n mọ ìtàn ní 1978 ọba tí Wúràọlá Adéyẹrí jẹ bàbá mi ló yẹ kó jẹ ọba yẹn bàbá tó bí ní gangan pé wọ́n jọ du ọba wọ́n jọ du ìyá àti Wúràọlá jù Wúràọlá jẹ́ gẹ́gẹ́ bí ọmọ fún bàbá mi ni so bàbá Wúràọlá ni àbúrò bàbá mi so but like I said orí tó bá wá dádé tọ́lọ́ bá ní ó dádé òun náà ni ó dádé yìí so bàbá mi lù sí yẹn gbà yìí pẹ̀lú àwọn ẹ̀bẹ̀ tó pọ̀ wọ́n ní kí bàbá mi fi sílẹ̀ fún Wúràọlá Adéyẹrí pé n tá a bá fi sílẹ̀ yípadà àbọ̀ wá bá ní ni wo Ọlọ́run repeat story yẹn lónìí ohun tí a fi sílẹ̀ lọ́jọ́ kìíní àná ìlú náà ní Adéyẹrí kẹta lónìí kábíyèsí ní ọ̀dọ̀ Ọlọ́run so àwọn olóyè dáfá wọ́n ti mọ́ dáfá àti máa ń ṣe nílẹ̀ Yorùbá ní ìmọ̀lú mi ṣùgbọ́n ní ìlú Ìṣẹ́yìn ìlú dáfá ìfàlàfẹ́ yan ọba ní Ìṣẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ dáfá yẹn káàkiri kì í ṣe ojú kan ni wọ́n máa dáfá yẹn ètò ṣe pé lẹ́ẹ̀kan wọ́n kọ̀ǹfà lókè ẹ bá ní ni ẹ̀yẹ ká tún lọ síbi méjì tó lọ síbi méjì yẹn náà wọ́n tún rí pé èèyàn náà ni wọ́n wá lè jẹ́ bí èèyàn bíi méjì mẹ́ta ni ìràwọ̀ ẹ máa kú ju bí ó dáa nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni ìràwọ̀ wọn kú ẹ̀yin olóyè ẹ mú ẹni tí ẹ bá rí pé ìràwọ̀ ẹ kún jù tí ó ṣèlú lóore tí ó jẹ́ kí tígbà rẹ̀ tí ó rọ̀ tí tígbà rẹ̀ tí ó tura fún tí ó nípa mọ̀ lóye tí wọ́n ti rí kọrí nìyẹn wọ́n lè dìbò nígbà tí wọ́n dìbò àwọn ITV yẹn mẹ́wàá ni mú nígbà tó dé ìbò méje ni mo ní ìbò mẹ́jọ ni mo ní bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n mú wa tó yẹ kó òun ló sì kejì sí mi ìbò méjì ni lónìí so on the 14th of December 2023 àbí wọ́n declare mi pé kí n máa bọ̀ wálé wọ́n ti mú mi o wọ́n ti wálé tí mo ti lọ declare mi mo dára ṣe ìpàdé ìlú tí mo ti kúrò nílùú yìí over 35 years from New York to Texas to Indianapolis so Indianapolis ni mo ti wá di ọba so mo lò 22 years nínú yìí. Mọ ẹnìbọdì mi ò mọ gómìnà rẹ ìgbà tí mo dé Nàìjíríà mo tó rí gómìnà àjọ sọ̀rọ̀ àní ní fún conversation kankan. yìí ó ní wípé àwọn afọbajẹ Ìṣẹ́yìn wọ́n ṣe ohun tó tọ́. wọ́n ṣe ohun tó tọ́ wọ́n dúró déédéé wọ́n ṣe dáadáa wọn ò fi bá kan bọ̀ kan nú. bàbá wa ẹja wá padà nínú ẹ̀yin tẹ́ ẹ jọ jáde nínú ilé nígbà tí àwọn afọbajẹ Ifámúyín wọ́n tún dìbò wọ́n mú yín àwọn afọbajẹ àwọn tó ẹjọ jáde nínú ilé báwo ni wọ́n ṣe gba ọ̀rọ̀ náà sí. ẹ ṣe lóòtú lórí kó mo lọ síbẹ̀ yẹn mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa kábíyèsí ẹnjìnìà Olúwaṣeyì Mákindé pé ó gbé orúkọ mi lọ síbẹ̀ ó lè kó àkójọ. láì ṣolóṣèlú láì mọ̀ ìlú láì mọ̀ orí láì dúpẹ́ nítorí tó ń bá a kún fún ìyẹn àṣewà pẹ̀lú ìmọ̀
lọ́pọ̀ ọlọ́run tó bá wọn bẹ̀rẹ̀ àbá wọn parí ó dàbí pé gómìnà tó fi ọba jẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni gbogbo background ọba máa gbé wọ́n ti break history báyìí so ọlọ́run adéjẹ kan máa break history tó dáa náà àwọn afọbajẹ náà wọ́n ṣe dáadáa torí ìdí tí a fi ní lawsuit kankan òun lè pé àwọn afọbajẹ wọ́n fi òdodo ṣe nǹkan tí wọ́n ṣe wọ́n dẹ̀ gbogbo èròǹgbà wọ́n gbé sórí òtítọ́ wọ́n fi ẹni tó yẹ lọ́ba wọ́n fi di ọba so àdúgbòdò lọ́lọ́ so oyè mi ò ní controversy kankan rárá we are not in àní lawsuit kankan so àdúgbòdò lọ tí o bá lè jẹ ọba tí o bá ní lawsuit ọkàn ọba náà ó balẹ̀ lórí pé kò sẹ́jọ́ kò sí kankan tí ó máa bá fà yóò lè ní èròǹgbà rere láti ṣe ètò rere torí pé ó fi ọkàn ẹ̀ balẹ̀ ìdìbò ń lọ ilé ẹjọ́ lónìí ó ń lọ ilé ẹjọ́ lọ́la so mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ gbogbo àwọn olóyè lẹ́ẹ̀kan sí àti ìjọba àti gbogbo àwọn ọ̀tọ̀ òkùlú tí wọ́n tì mí lẹ́yìn bí àwọn SAN SAN Raji Ahmed Chief Justice former Chief Justice of the Federation Justice Ariwola Justice Adegbola Alhaji Kome Mustapha and all of them gbogbo ẹni tí mi bá rántí láti dárúkọ yín ẹ má bínú Olúwa mọ̀ yín so wá lọ sí ìbéèrè tí olóòtú béèrè pé kí ni àjọṣe wa láàrin àwọn tí àjọ du oyè yìí kí ni ipa tí mo ti kó láti reconcile wọn láti jẹ́ part of the team well ìgbà tí mo dé mo set up committee à ń pè ní reconciliation committee so committee yẹn òun ló jẹ́ pé ní ẹ̀rọ nígbà tí mo ń dárúkọ lẹ́ẹ̀kan mo ní a ní ẹ̀ka 4 nínú ìdílé Àkàndó Adéyẹrí mo dárúkọ Oyèbọ́lá mo dárúkọ Wúràọlá mo dárúkọ àwọn Òṣùwọ̀nládé mo dárúkọ Òṣòlàlú mo dẹ̀ dárúkọ Adékàn àwọn 4 tí mo dárúkọ nìyẹn mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo Oyèbọ́lá ní immediate ìdílé mi gbogbo àwọn yẹn àti reconcile padà. Kábíyèsí. Bẹ́ẹ̀ni so àwọn tó jẹ́ ìdílé Wúràọlá yẹn a sì ń bá wọn sọ̀rọ̀ nítorí pé ọ̀wé kìí ṣe gbogbo èèyàn ló lè farada pé kóun lose. Bẹ́ẹ̀ni. Àwọn kan wà wọ́n bá lose wọ́n á rí pé you know what kéèyàn lose ò mí ni pé èèyàn fail. Tẹ́ bá lọ sí school tẹ́ bá ṣe exam láti exam JAMB tẹ́ bá pass exam JAMB does that mean pé ẹ fail? Does that mean you are a failure? You are not a failure now. You have the opportunity to do it again and do it better and pass. So but bí ẹlòmíì ṣe máa ń wo failure ó yàtọ̀ sí bẹ́ẹ̀ lómi ṣe máa ń wo failure. So a ṣe ń bá wọn sọ̀rọ̀ láti jẹ́ pé kí wọ́n darapọ̀ mọ́ wa. Àwọn ìdílé mẹ́tẹ̀ẹ̀ta tájọ́ ń di ọba Olúgbélé Májàrọ́ tájọ́ wà ní ìdílé Olúgbélé wọn pé ìdílé tèmi ń sìn ìdílé Àkàndó ni gbogbo àwọn èèyàn àjọ ṣe àṣepọ̀ tó dáa. So chairman ọlọ́mọba àyàn so àjọ ṣe àṣepọ̀ tó dáa pẹ̀lú gbogbo àwọn yẹn. So àwọn di only person tó kù náà ni àwọn Adéyẹrí Òṣùlàlú ti Adépọ̀. So àwọn committee yẹn ṣe ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀ láti make sure pé a reconcile. Not only that ìgbà tí mo dé ìmáàmù méjì ló wà nílùú ìgbà tí mo dé tí mo dẹ̀ rí pé ń pín ẹ̀sìn sí méjì pé kò yẹ kí ìmáàmù méjì wà nù yìí pé ṣé ọbọ̀ máa lọ bí ni. So at the end of the day mo set up committee láti reconcile àwọn ìmáàmù yẹn. By the grace of God we have one imam tó pé òun náà là ń lọ kí òun central mosque ọdẹ máa ń wá síbi àtọ́ máa ń gbàdúrà. So a dẹ̀ make sure pé ètò wà fún àwọn ọ̀dà ìmáàmù yẹn náà tó ṣe pé tí wọ́n bá ń jẹ league of imam àwọn náà fẹ́ máa jẹ́ part of that. Àbẹ̀rẹ̀ pé kí lẹ fẹ́ wọ́n dẹ̀ sọ nǹkan tí wọ́n fẹ́. Gbogbo yẹn náà là ń ṣiṣẹ́ lọ lórí ẹ̀ kí Ọlọ́run jẹ́ kí kárí ṣe àlàáfíà ìjọba nínú iṣẹ́ yìí. Ọ̀tún fásógbò àlàáfíà wà nílé ọba so fásógbò nínú iṣẹ́ yìí àgbogbo iṣẹ́ yìí lè tẹ̀sí. tó ẹ ṣe látàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ti wà pẹ̀lú wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu kábíyèsí
Oyèbọ́lá Ọláwálé Adéyẹrí kẹta Asẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn. Lórí ọ̀rọ̀ ààbò àti ọrọ̀ ajé nílùú Ìṣẹ́yìn, gbogbo ẹ̀ pátápátá ni kábíyèsí yóò bá wa yànnàná fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin ọmọ Ìṣẹ́yìn tí ń bẹ nílé àti lókè òkun. Ní báyìí ẹ̀yin ẹ kàn wá sínú ìkànnì wa Samfatis Radio TV, ẹ bá wa pín káàkiri kẹ̀dẹ̀ bá wa subscribe. Lágbára Ọlọ́run Ìdùmarè a ẹ̀ ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ. Ọlọ́run ó mọ̀ wà pẹ̀lú wa o. Nínú apá kejì tó ń bọ̀ lọ́nà, ẹ̀yin ẹ kàn subscribe sílẹ̀ tá a bá ti gbé wọ orí YouTube channel wa èyí tó ń ṣe Samfatis Radio TV. Òun lẹ́ ò ti máa rí notification lórí fóònù yín tẹ́ fi wo apá kejì. Ẹ ṣé gan, ẹ mọ̀ bá wa share rẹ̀.